Aláròyé máa wí o. ọwọ́ tẹ dẹ́rẹ́bà àti sójà tó ń bá gbé mọ́tò tí wọ́n jí níbi tán ti fẹ́ tà á. pàkópàkó ni sójà kan tí wọn kò dárúkọ ẹ̀ tó ń ṣiṣẹ́ ní ẹ̀ka operation delta safe nípínlẹ̀ Bayelsa àti ọkùnrin afurasí olè ajímọ́tò kan ń wò lásìkò tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ wọ́n fún ẹ̀sùn ìdígunjalè àti jìbìtì lílù lórí mọ́tò tí wọ́n jí gbé. lásìkò tí wọ́n ń gbé ọkọ̀ Toyota Hilux tí wọ́n jí lẹ́kọ̀ọ́ yìí lọ sí ibì kan lẹ́kùn gúúsù orílẹ̀-èdè yìí ní ọwọ́ pálábá wọn ségi. ọkùnrin ológun tí wọn kò dárúkọ ẹ̀ yìí ni wọ́n sọ pé ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú afurasí kejì láti jí mọ́tò ọ̀hún ní ìpínlẹ̀ Èkó. lára ọgbọ́n burúkú tí wọ́n tún dá láti má ṣe jẹ́ kí àkàrà wọn tú sépo ni bí sójà ọ̀hún yóò ṣe wọ aṣọ ológun láti tẹ̀lé ọkùnrin yìí lásìkò tó ń gbé ọkọ̀ náà lọ síbi tó ti máa lù ní gbàǹjo. ó ṣe eléyìí pẹ̀lú àǹfààní ọmọ ogun Nàìjíríà tó jẹ́ kí àwọn agbófinró tàbí àwọn ẹ̀ṣọ́ aláàbò míì má bàa dá wọn dúró lójú ọ̀nà láti yẹ ọkọ̀ tàbí ìwé ọkọ̀ náà wò. ìtọpinpin táwọn agbófinró ṣe pàápàá pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ìwádìí ibi tí mọ́tò náà wọlẹ̀ sí ló tú wọn fó. lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún wọn ọkùnrin ológun náà ní sójà tó tún jẹ́ ojúlówó ọmọ ogun tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lábẹ́ iléeṣẹ́ ológun Nàìjíríà ìyẹn Nàìjíríà Army ní òun kó má bàa lè fi páńpẹ́ ọba gbé e. àmọ́ ṣá o títí di àsìkò tí à ń kó ìròyìn jọ iléeṣẹ́ ológun ilé wa kò tí ì fi àtẹ̀jáde kankan síta lórí àṣemáṣe tí ọ̀kan lára wọn yìí ṣe. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television.